Wasila Coded ti ṣetán láti dúró lẹ́yìn Adétóun pẹ̀lú àṣírí Eyin aládùkẹ́ tí ó gbé sí orí ayélujára. Òun náà ti gba ìṣòro rẹ̀ lọ́dọ̀ àwọn online lọ. Báyìí ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ṣe àfiwé ìgbéyàwó Odunlade Adekola àti ìyá D4 pẹ̀lú ìgbéyàwó Femi Adebayo àti Eyin aládùkẹ́ o. Èyí ni ohun tí wọ́n tún sọ. Mercy Aigbe ti padà bọ́ síta sọ̀rọ̀ báyìí o látàrí dragging àti àwọn ènìyàn tí wọ́n ń dragẹ̀ lórí ayélujára pẹ̀lú fíìmù tí ó gbé lọ sí sinimá láìpẹ́ yìí o, pẹ̀lú bí òun àti ọmọkùnrin kan ṣe ń lọ́mọ ara wọn. Èyí ni ohun tí Mercy Aigbe sọ o. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Mercy Aigbe ti sọ̀rọ̀ bóde o pẹ̀lú fọ́nrán rẹ̀ kan tí ó ń káàkiri pẹ̀lú bí Mercy Aigbe ṣe ń lọ́mọ ọkùnrin kan lórí fọ́nrán tí a rí. Mercy Aigbe ní fíìmù ni àwọn áàtì o gẹ́gẹ́ bí kárátà tí wọ́n ní kí òun kópa ni o. Wọ́n sì mọ̀ wípé òun gùdù níbẹ̀ ni wọ́n ṣe fi òun síbẹ̀. Ìkópa tí òun kópa yìí kì í ṣe pé òun ní mutual feelings kankan sí ọmọkùnrin náà o. Ṣe ló tún sọ wípé ṣe ni ọkọ òun gba ẹ̀rí òun jẹ́ gidi gan o. Kódà ó gba ẹ̀rí òun jẹ́ dé ojú àmì. Ó ní eléyìí kò wá dífá fún kẹ́ ẹ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàṣà sí ọkọ òun tàbí òun gẹ́gẹ́ fún aláàrò òun, tàbí kí ẹ máa wá sọ fún un wípé ṣé kò rí ohun tí aya rẹ̀ ń dánwò ni. Ó ní rárá o, wípé ọkọ òun trust òun débi wípé ó mọ̀ wípé òun kò lè ṣe irú nǹkan báyìí fún un. Báyìí ni Mercy Aigbe ṣe jáde síta láti sọ̀rọ̀ lórí fọ́nrán náà tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ní ó ṣẹ̀ṣẹ̀ yé àwọn ni o, wípé fọ́nrán náà fíìmù lásán ni o, kò sì sí nǹkan kan tí ó da òun àti ọmọkùnrin náà papọ̀. Kódà ṣe ni ọkọ rẹ̀ náà sì mọ̀ sí wípé fíìmù lásán ni, kò sí ohun mìíràn tí ó jù bẹ́ẹ̀ lọ. Àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àfiwé ìgbéyàwó Femi Adebayo papọ̀ mọ́ ìgbéyàwó Odunlade Adekola lórí ayélujára báyìí o. Wọ́n bá ń gbé àwòrán ìyá D4 jáde. Wọ́n ní àṣẹ Odunlade Adekola mọ ohun tí ó ń ṣe tí ó fi lọ fẹ́ ọmọ CAC tí ó já létí tí ó já lọ́rùn, no makeup no earring, ṣùgbọ́n ó rẹwà. Ni àwọn bá ní kò sí irú bí wọ́n ṣe lè máa dráàgì ọkọ rẹ̀ tó Eyin Odunlade Adekola lórí ayélujára. Ẹ lè gbọ́ kí ìyá D4 fohùn pínpín báyìí lórí ayélujára o, bí wọ́n ṣe ń sọ wípé ìyá aládùkẹ́ lọ sí orí sẹ́ẹ̀tì láti lọ bá ọkọ rẹ̀ jà. Ó ti mọ̀ wípé actor ni ó fẹ́, actor tí ògo rẹ̀ sì tàn káàkiri gbogbo àgbáyé tí àwọn ènìyàn mọ̀ káàkiri ìlú mọ̀ọ́ká ló fẹ́. Ni àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní pàkíyèsí ìyá aládùkẹ́, ni wọ́n bá ní ká tiẹ̀ ní ó lè ní sùúrù díẹ̀ sí bí aya Odunlade Adekola ṣe ní sùúrù ní irú wàhálà àti rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ yìí kò bá ti mọ́ ṣẹlẹ̀. Lóòótọ́ ọmọkùnrin tí ó fẹ́ ó jẹ́ ọmọ arẹwà ọmọkùnrin, èyí tí ó tún ní owó lọ́wọ́ tó tún wá ní òkìkí. Ṣe ni àwọn obìnrin yóò máa dù lọ́tún lósì lóòótọ́, ṣùgbọ́n bí ara rẹ̀ bá lè ní sùúrù tí ó sì lè fọkànbalẹ̀ tí ó farabalẹ̀, ilé náà ní kúkú ń bọ̀. Báyìí ni a mọ̀ ṣe rí ní orí ayélujára tí wọ́n sì ń ṣe àfiwé ìgbéyàwó Odunlade Adekola àti ti Femi Adebayo. Ni a ní kí a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa. Wasila Coded náà ti padà gba wòtòwòtò lọ́wọ́ àwọn online lọ látàrí bí a ṣe rí tí ó kan irin mọ́ apá Adétóun tí ó gbé àṣírí Eyin aládùkẹ́ bọ́ síta lórí ayélujára o. Ní àwọn ènìyàn sì ti ní ṣé ohun tí Adétóun ṣe ó kọ́lé ni àbí ó ra mọ́tò àbí ó ṣe dáa. Tí ìwọ Wasila Coded wá bọ́ síta tí òun gbéjà rẹ̀ ṣe ni àwọn ènìyàn sì ti dojú ọ̀rọ̀ kọ òun náà báyìí. Ni wọ́n bá bẹ̀rẹ̀ láti ibi ìgbéyàwó rẹ̀ o, wọ́n ní abájọ o tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fún Wasila Coded jẹ ní gbàgbós lórí ayélujára látàrí bí a ṣe rí pé ó support Adétóun tí ó sì gbé voice note ti ìyá aládùkẹ́ jáde sí orí ayélujára. Èyí ni ohun tí ó ń ṣẹlẹ̀ lórí ayélujára lọ́wọ́ báyìí.